Kílé mọ kọ́nà mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Àní rí ń gbé sọnù bí ò sí bí ọmọ, àrùn onífilé wa ṣe bùgbé á dára fún gbogbo wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Abala àfèyí kọ́gbọ́n làwọn ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. À ń bá ọ̀rọ̀ kan bọ̀ bí àtijọ́ mẹ́ta pé nípa omi ìwé ọmọ tuntun. A ní sọ̀rọ̀ tán, a tún tẹ̀síwájú lórí ẹ̀ àtàwọn nǹkan kan. Mo ti jẹ́ ó yé wa yí pé omi ìwé ọmọ tuntun àìfi paná iná àrò kò dáa, àìdá sínú òwò mo ní kò dáa. Ojú ọ̀nà tí gbogbo èèyàn bá ń gbà kọjá àìdá omi ìwé ọmọ tuntun síbẹ̀ ó léwu, tàbí ká dà sínú ṣáláńgá inú tọ́lẹ́ẹ̀tì kò dáa. Í máa ṣe okùnfà aburú nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n ibi tá a ti mẹ́nubà ni pé omi ìwé ọmọ tuntun kò dáa láti máa dà sínú odò tí bá ń sàn, ó léwu. Àwọn àlìjẹ̀nú odò tí wọ́n bá kófìrí irú nǹkan báyìí, wọ́n lè gbabẹ̀ wọlé sí ara ọmọ yìí láti ta ní jàǹbá. Omi ìwé ọmọ tuntun, ẹ gbọ́, omi ìwé ọmọ tuntun. A wàá bùṣe gàdà, a kọjá kẹsẹ́ sórí ẹ̀jẹ̀ ìbímọ. Ẹ̀jẹ̀ ìbímọ, ọlágbára o. Ẹni ọba létí kọ́ gbọ́ o. Ẹni ó ti mọ̀ tẹ́lẹ̀ kò fi tó ẹni tí ó mọ̀ létí. Ẹ̀jẹ̀ ìbímọ. Tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ, aṣọ tí wọ́n fi rọra tẹ́jẹ̀ ẹ máa ṣẹ̀ sí, ẹ dákun, ẹni tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ẹ̀ òun ni ẹjẹ́ ọ̀fọ̀. Ẹ̀jẹ̀ ìbímọ ó léwu púpọ̀ gan-an ni. Ẹ kàn má gbé fún ẹnìkan sáá, àbí àwọn ní olóore ṣe kárí mi. Ṣe máa pa àwọn olóore ṣe kárí mi kan bẹ. Ìyá kọ́ mi, ẹ kú ewu bímọ, èmi ní fọ̀, èmi ní ṣe kíní kan. Oore ṣe àrí mi ni wọ́n ń ṣe, ẹ má gbà fún wọn. Ẹ rí pẹ́ni tẹ́ nígbàgbọ́ nínú rẹ̀, òun lọ fọ aṣọ ẹ̀jẹ̀ ìbímọ. Bí ìyá ọkọ yín ọ̀bá dá ẹ má jẹ́ ọ fọ̀ ọ́, bí ìyá ìyàwó yín ọ̀bá dá ẹ má jẹ́ ọ fọ̀ ọ́, ó léwu. Ẹ̀jẹ̀ ìbímọ. Bí wọn ò ṣe gbọ́dọ̀ dá omi ìwé ọmọ tuntun nù síbi tó wúyàn, bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ìbímọ àkọ́kọ́ a gbọ́dọ̀ fọ̀ kádà síbi tá a bá rí. Ẹ gbọ́ mi yé? Àádà sí tọ́ílẹ̀tì níbi tó mi máa ń gbà lọ, kì í síbi tá à ń tọ́ílẹ̀tì sí là á da omi ẹ̀jẹ̀ ìbímọ sí. Àwọn bàbá wa máa dà á sí inú ilẹ̀ ibi tó tutù mìnìmìnì. Kì í ṣe pé kẹ̀kàn fọ́ dà sí gọ́tà rárá o. Ẹ̀jẹ̀ ewúrẹ́ kọ́ o, ẹ̀jẹ̀ àgùntàn sì kọ́ o, ẹ̀jẹ̀ ìbímọ, ẹ̀jẹ̀ tó bá ọmọ wáyé la pè é. Aṣọ tí ẹ̀jẹ̀ ìbímọ wá ṣe sí yìí, ẹ rí i pé mọ́nítọ̀ aṣọ yìí dáadáa. Ẹ fọ̀, ẹ dúró tì í, ẹ má jẹ́ wọn gé mbẹ̀. Àwọn ẹni bí wọ́n fi ṣiṣẹ́ bí. Ọtí gbọ́, ọtí dì í mọ́wọ́, ẹ̀jẹ̀ akó mbẹ́. Okùn ìlédìí ọmọ, ìlédìí tẹ́ ń pè ní pampasì, àwọn ará abẹ̀ náà máa pè é ní kúùsì. Ayé ò ní mú wa o, ayé ò ní ti bí ọmọ mú wa o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lọ́dàgbà lóde òní ìkàn ṣe wàhálà káàkiri ni, wọ́n ti lò láti kékeré. Don't listen to them. Wo bí wèrè bá ṣe òun má jẹ́ ó ṣe wọ́. Bí wèrè bá ṣe òun má jẹ́ ó ṣe wọ́. Màá gbọ́ ohun tí mò ń wí fún ọ. Ní Áfíríkà wa yìí, oríṣiríṣi èèyàn ní bẹ́ẹ̀. Èròǹgbà ẹ̀mí wa láfíríkà yìí oríṣiríṣi ọ̀nà ló pín sí. Àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé ìgbọ̀nsẹ̀ àgbàlagbà ni wọ́n ń kó káàkiri orí àkìtàn. Kí ni wọ́n fi ń ṣe? Àwọn oníṣẹ́ ẹbí. Àwọn kan sì ń bẹ tó jẹ́ pé ìlédìí ọmọ wẹ́wẹ́ ni wọ́n ń wá káàkiri tí wọ́n máa sà á.
ẹ̀yin tẹ́ ẹ bá tú ìlédìí ọmọ yín ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. ẹ rí i pé ẹ wá ilé ilẹ̀ kẹrí pé ọkọ̀ ìjọba tí ń kó ilẹ̀ òun ní ń kó, kò síbi tẹ́ wù ó sí o, ààbò Ọlọ́run ò ní kúrò lórí ẹnì kọ̀ọ̀kan wa. ẹ gbọ́ mi yé, kódà tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ wà ó súnmọ́ bí igbó àá walẹ̀ ká máa rí mọ ìlédìí ọmọ, ẹ kàn má máa gbé fún yàn pé ẹ má máa ti tọ̀ sí àbámọ́ ti ṣègbọ̀nsẹ̀ sí kẹkàn jùnú ẹni àwọ̀, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Á dára fún wa o, ayé wa o, àní ṣubú dànù o. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà nínú ogun ìpìlẹ̀ tọmọ òun sì ti tó egbe dàgbà bẹ́ẹ̀ bí ti ń lórí òkè yìí yóò máa ń lórí òkè tọ̀hún láì mọ̀ pé láti kékeré làwọn òbí rẹ̀ wọ́n ti fi àìlákàkún wọ́n ti fi kọ́ bá ìrìn àjò ọmọ yìí. àní ṣubú dànù o, èyí tá a sọ yìí abidára wa lẹ́kọ̀ọ́ ni, ẹni ọba létí kọ́ mọ̀ ọ́ gbọ́. a sọ̀rọ̀ yìí torí pé kẹ́nìkan wá dọ̀ wa kọ́ wá bẹ̀ wá láàjò rárá, ṣùgbọ́n ọ̀rọ̀ ìkìlọ̀ lélẹ́yìí jẹ́. ìwọ tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò tí ì gbọ́, ayé wa kò ní yẹ lẹ̀ fún wa. èmi ọmọ yín náà ni Sukuman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tọ́jú ewé àtegbò òun lélẹ́dùà ló fi rán wa, dára fún wa. má béèrè oògùn owó déwájú mi o, má béèrè oògùn bọ́ o, má béèrè oògùn ọ̀bẹ o. àmọ́ àrùn kan ní bá ń ṣe ọ́ ni èyí tó bá jẹ́ ntágbára ewé àtegbò ká tá a mọ̀ ń pa rẹ̀ á sọ fún ọ, á bọ̀ sí. èyí tó bá jẹ́ tẹ́lẹ̀ èbó á sọ fún ọ pé agbára ilé èbó lélẹ́yìí. àwọn èso aládàpọ̀ èyí èèyàn bá gbé déwájú wa tá a mọ̀ ń pa rẹ̀, tá a bá mọ̀ ń pa rẹ̀ á bọ̀ sí. ayé wa o kò ní yẹ lẹ gba nọ́mbà yìí o mọ́dọ̀ +23480 3298 3298 tí wàá lọ́wọ́ sí kò ní sí tọ́ta wa. ire o.